Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onígbèmọ̀gbè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọ̀gbè. Àdéhùn àbẹ̀fẹ́ àwọn kòkòrò gbákùngbákùn mẹ́rin èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onígbèmọ̀gbè ẹgbẹ́ tani dáhùn ìbéèrè àwọn kòkòrò lórí ètò onígbèmọ̀gbè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kùn òjọ̀kan ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí àwọn kan tó gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́wọ̀ ti máa rí wo àwọn kòkòrò onídèmọdè ta ló ní tìmọ̀ tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyùjẹ lórí YouTube channel Authentic TV láti gbàgbégbà. Gbogbo ẹ̀yin ọba aládé ilẹ̀ Yorùbá o ẹ̀yin odò yaba kún lọ́rùn gbogbo baálé baálẹ̀ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ His Imperial Majesty ọba Adéyẹyè Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá tó fìdí ọlọ́tẹ̀ jẹ́lẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Your Excellency Adémọ́lá Nurudeen Jackson Adélékè ṣálájúlẹ̀ kíta lùbọ̀ ó kó sí ọ̀rọ̀ ẹ̀rìn Ọ̀ṣun Ifon Ọ̀ṣun àti Ilobu ṣé lè ọ̀dà oró tán ṣé kí gbogbo ọjà ó dà tán tí Yorùbá sì ní a nítorí kílù ọmọ bá tú káwá máwọn aláboyún àtọmọ kéékèèké ibẹ̀ ká fi wọ́n ṣètùtù ilé ń dahoro ìlú ń dàtàn Ifon Ọ̀ṣun ẹ̀rìn Ọ̀ṣun Ilobu ẹ̀tẹ́ gẹ́gẹ́ ń bọ̀ la ń lọ táàrọ́ kọ̀ kí là ń lé kiri kí là ń wá kiri ọ̀rọ̀ Ifon Ọ̀ṣun ẹ̀rìn Ọ̀ṣun àti Ilobu ó ti ń tó bí ọjọ́ méjì mẹ́ta kan gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Nàìjíríà ẹtẹ́ tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ kẹwàá gbọ́n tó fa sábàbí ìjà wọn fẹ́ni tí ó bá mọ̀ bàbá ń lọ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta ò yàtọ̀ sí ìlú tí wọ́n pè lórígbó tó jẹ́ wípé ẹni tí ò bá mọ̀ kò lè mọ̀ yàtọ̀ láàrin aṣípa àti ìpótú yàtọ̀ sí yàkóyó yàtọ̀ sí mòrò yàtọ̀ sẹ́gbọ́ àgbọ̀n gbogbo àwọn ìlú tí mo dárúkọ wọn ti wọnú ara wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ṣe rí bàbá ń lọ sílùú àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ ẹ wọlé látòṣogbo tẹ́ ẹ kọjá Àgùnbẹ́léwò tẹ́ ẹ dé Ọ̀kínì ẹ̀yà lọ́wọ́ àlàáfíà ẹ̀rìn Ọ̀ṣun lọ́wọ́ àlàáfíà Ilobu lọ́wọ́ ọ̀tún bẹ́ẹ̀ bá ń lọ ẹ̀rìn Ọ̀ṣun lẹ́ẹ̀kan máa lọ Ilobu kẹ́ tó máa lọ fún Ọ̀ṣun. Now ọ̀rọ̀ ń tó fa ìjà láàrin wọn ọmọ méjì ló pín sí ìjàlẹ̀ ọ̀rọ̀ òṣèlú ìjàlẹ̀ ohun tí ń wáyé sẹ́yìn ṣùgbọ́n tí wọn ò ké sóde tí ò sì dìjà àìmọ́ tí wọn ò já síta tí ò mú ká mọ gbẹ̀mí ara wa dání ọdún 2023 ní gúdúgbà kọ́kọ́ já nígbà tí ẹ̀rìn Ọ̀ṣun àti Ilobu tí wọ́n kọjú ìjà síra wọn
ó dàbí ogun yánpọnyánrin ni ilé gbóná kéérú ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló ṣòfò dànù wọ́n dólé ìtajà wọ́n dólé epo ọ̀pọ̀ ẹ̀mí ló bá ṣẹlẹ̀ ọ̀hún rìn kò mọwọ́ kọ̀ mẹsẹ̀ ìlú ló bá ṣẹlẹ̀ láabi ọ̀hún lọ olókùn ń gbókú ọlọ́fọ̀ ń ṣọ̀fọ̀ olófò ń ṣòfò lọ́dún 2023 mo bẹ́ẹ̀ gbọ́ lásìkò ìjọba gómìnà Adégbóyèga Oyètọ́lá wọ́n kéde ìkónílé ó gbélé láàrin Ìlobù àti Ẹ̀rìn Ọ̀ṣun mo ń bá rántí dáadáa lọ́dún náà lọ́hùn àwọn ará ìlú méjèèjì ló pè mí lọ́kàn sí mi wọ́n sẹ́ndì píkṣọ̀ sẹ́ndì fídíò òfò tó ṣe kálukú wọn ní èrò pé wọ́n fẹ́ kí n dá sí i àkọ́kọ́ ń tá a lè sọ́ngbà náà ni pé kí wọ́n jẹ́ kárọ̀ ní ó wálé kó ní kò yóò sinmi ogun lílọ ìdí ni pé ntí ọ̀sẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì àlọ́lá ṣe síwájú ìjà ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́dì ìjà ti lọ òfò ló sì kù lẹ́yìn ìjà tí kálukú ń kà ìlú méjèèjì lọ́mọdé ọ̀bẹ ti gbé bá wọn mo rò wípé mi ò rídìí ogun yìí mẹ́jẹ̀ ń jà á ìtì ìmọ̀ ìtọ́fà sábà bí ìṣẹ̀lẹ̀ yìí gangan ìdí ni pẹ́lẹ́jọ́ aṣadídùn yìí Ìlobù ń pé àwọn Ẹ̀rìn Ọ̀ṣun ni wọ́n fẹ́ gbalẹ̀ àwọn Ẹ̀rìn Ọ̀ṣun pẹ̀lú Ìlobù ló fẹ́ gbalẹ̀ àwọn wọ́n ta sí àgẹ̀rẹ̀ èwo la á fẹ́ gbàgbọ́ èyí tí ọba dùn nígbà náà ni pé kí n dé ìlú méjèèjì láti fìdí ìṣẹ̀lẹ̀ balẹ̀ but very very unfortunate ìlú dá páropáro ó dá kẹrin kése ta la fẹ́ bá sọ̀rọ̀ ǹjẹ́ àmọ̀ bóyá ó ti tán náà tó àtòsí àbí ò tí ì tán ṣé wọn ò ní rólúwa rẹ̀ gẹ́gẹ́ bí amí òye yé mi wípé orílẹ̀-èdè Nàìjíríà ò tí ì ráìpù débi tí èèyàn máa tó wọ́n máa lọ lọ́wọ́ tó nírò èèyàn máa ṣiṣẹ́ kò dàbí àwọn òyìnbó tí wọ́n dó níròyìn mọ̀ lójú ogun wọn ìpò níròyìn yàtọ̀ sí àsìta now bí eré bí àwàdà tàsìkò ìgbà náà lọ ṣùgbọ́n kí ló fà á kí nìdí tí mo pọ́rọ̀ dalẹ̀ àtọ̀rọ̀ òṣèlú ò ní pé àwọn Ẹ̀rìn Ọ̀ṣun ló fi ẹ̀sùn kan Ìlobù wípé orí ilẹ̀ àwọn ẹni wọ́n ń kọ́lé sí àwọn ò sì talẹ̀ fún wọn now gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún mi ìdọ́gba àwọn Ìlobù ń dá tí wọ́n fi ń kọ́lé sórí ilẹ̀ yín wọ́n lóru ni wọ́n máa ń kọ́ ilé tí ò sí ń bẹ̀ lójúmọmọ ńgbà tí ilé ọba mọ́ ẹ̀rí tí wọ́n ti parí ilé bọ́bá wá dàsìkò tí wọ́n fẹ́ kanlé wọ́n wá kó tìbọn tàdá kalẹ̀ wọ́n gbó ti àwọn káfíńtà tí ó kanlé káwọn ohun ọmọ bàbá ẹni tí ó sọ̀rọ̀ èmi wò pé sábẹ̀sùn fapò rọrí wọ́n mọ ní mọ́mọ́dò kígbẹ́ bí ò bá lọ́wọ́ kan àbòsí nínú kò yẹ kó jẹ́ tìbọn tàdá láì mọ nǹkan lé bí èèyàn bá ralẹ̀ àbí ó jọ̀wọ́ lẹ̀ fún èèyàn àbẹ́ èèyàn gangan ló nílẹ̀ nínú security ká tó kan lé bá a bá lo security kan lé sáà lo security gbínú ẹ̀ ni now ó wá dàsìkò tíjọba fẹ́ extend ọ̀nà àti dìbò wọ́n fẹ́ fi kún àwọn polling unit káàkiri iṣẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn elétò ìkànìyàn àwọn national population census àwọn eléyìí lọ́wọ́ débẹ̀ wọ́n fẹ́ demarcate wọ́n fẹ́ kalẹ̀ wọ́n fẹ́ káàyàn kò síbi tí wọn ò dé ńgbà náà wọ́n wá dé ibi táwọn Ẹ̀rìn Ọ̀ṣun pè nílẹ̀ wọn ṣùgbọ́n tó jẹ́ pé Ìlobù ló kọ́lé síbẹ̀ àwọn elétò ìkàyàn débẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ Ìlobù sára lé làwọn Ẹ̀rìn Ọ̀ṣun bá ní rárá o
ẹ̀rìn Ọ̀ṣun ni bí kì í ṣe Ìlobù. àwọn ọ̀ma ìdí káwọn èèyàn yìí máa gbé bí o tó bá ti lè gbà wípé ẹ̀rìn Ọ̀ṣun làwọn wà kì í ṣe Ìlobù. àwọn elétò kàyẹ́ ní òle orin tí òṣòro kọ àti gbére ò yẹ kó yí lẹ́nu. tó ẹ̀yin èèyàn yìí ọ̀rọ̀ lè gbọ́ yìí o ẹjẹ́ akalẹ̀ mọ́ ẹ̀rìn Ọ̀ṣun káka ẹ̀yin èèyàn mọ́ Ìlobù. làwọn Ìlobù bá fárígá pé tí wọ́n bá bí àwọn elétò kàyàndá kí wọ́n kó ẹ̀rìn Ọ̀ṣun sára lẹ́kàn bẹ̀rù ká tó wí ká tó fọ̀ wọ́n ti kó oríṣiríṣi nǹkan àjàjáde. àwọn elétò kànìyàn sì palẹ̀ ẹrù wọn mọ́ tí wọ́n agbèfọ́ba yìí jẹ̀bi wọ́n lọ wọ́n fi wọ́n lẹ̀ àwọn ọ̀bá tó tán àwọn òbó sì tán àwọn ìsọmọ ẹ̀rìn àwọn ìsọmọ Ìlobù òkòwòkò gbọ́dọ̀ kúlẹ̀ àlè òkú tí ìṣẹ̀dá ní ọjọ́ tó fọ̀ wọ́n bá ti wọn lọ lásìkò ìgbà náà. níbẹ̀ ni wàhálà tàkọ́kọ́ ti bẹ̀rẹ̀ síbẹ̀ ní táìmù yẹn náà kò tí ì dogun kò tí ì dọdẹ. ọkùnrin kan wá ń bẹ òun jẹ́ ọmọ ẹ̀rìn Ọ̀ṣun kórópè ló wà àmọ́ iná Òṣogbo sí ẹ̀rìn sí Ìlobù sí Ifọ̀n Ọ̀ṣun lọ́jọ́ tá a wí yìí àkàndá lọ́jọ́ tá a wí yìí ẹ má jà pé lọ́jọ́ burúkú Èṣù gbomi mu ẹ jẹ́ àpọ́jọ́ burúkú Èṣù máa lọ torí tá a bá gbé gbomi mu yóò béèrè gàrí. máàlù yìí jíjáde ńlẹ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ẹ̀ ó bẹnu sí ajé tiẹ̀ ẹnu okòwò tiẹ̀ ó bá lọ Òṣogbo 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 ó kéré lọ Òṣogbo ẹ̀rìn Ìlobù Ifọ̀n Ọ̀ṣun ó kérò ó ń padà bọ̀ ó ti já tẹ̀rìn Ọ̀ṣun kọjá tí Ìlobù kọ́ lọ dáwọn èrò ti fọ́n lọ́dọ̀ Ìlobù wọ́n dá lọ́nà wọ́n wo arákùnrin ọ̀hún dá sílẹ̀ nínú kórópè wọ́n mọ̀ pọ́ mẹ́rin Ọ̀ṣun ni lílù gbà ugbù kátóorún kátófọ̀ wọ́n lu arákùnrin ọ̀hún dákú ìròyìn kàn wọ́n ní fọ́n èèyàn báyìí wọ́n ti lù dákú ní wọ́n ti lù pa ní Ìlobù o gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún mi. now àwọn ará ẹ̀rìn Ọ̀ṣun àwọn gbàtọ̀ ọlọ́pàá lọ gbogbo yàtọ̀ bá ráwọn ọlọ́pàá wọ́n sàsẹ́yìn àwọn ò lè ráàyè gbé ọkùnrin ọ̀hún lọ sílé ìwòsàn fún ìtọ́jú. ńgbà tí wọ́n débẹ̀ wọ́n ti pín ẹran rẹ̀ ní báṣíbáṣí lékìrí ẹni ẹlẹ́ni tó dágbére fún tọmọ tìyàwó ẹ máa múra lẹ̀ o mọ̀ ń wá ti jẹ àti mo lọ o bóyá ìgbà tó bá ṣiṣẹ́ ẹ̀kan àbẹ́ẹ̀ méjì dárí ní ó tó fún ìyàwó lówó oúnjẹ wá nǹkan táwọn ọmọ jẹ bóyá ọba ṣiṣẹ́ títí dọ̀sán ló mọ̀ sinmi díẹ̀ ní ó lọ lé ní ó wá nǹkan síkùn ní ó tó bẹ̀rẹ̀ ṣe padà. lọ́rọ̀ bá di bọ́ọ̀lù ọ̀yà fún mi ńbẹ làwọn èrè Ọ̀ṣun ti pé tó àjẹ́ pé wọ́n ń bú yẹ wọ́n ń bú bàbá ẹnu bọ́ ọba lọ́jọ́ ọkú rẹ̀ ò tí ì pé irọ́ ló ń pa ọjọ́ ọkú rẹ̀ ti pé ọ̀hún yẹ mi òun ikú tí ń gbójú bẹ́ẹ̀ ni lè yí òwe ńlá nípa fún ni báwọn náà ṣe kó lùmọ́ọ́dẹ nu wọ́n gbá kódó jáde wọ́n bá rẹ́ bẹ̀rẹ̀ sí ní dáná ẹbí fúnra wọn òkúsùn lọ́tọ̀ òkúsùn lọ́sì ilé ń gbóná rẹ̀wùrẹ̀wù ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ń gbóná rẹ̀wùrẹ̀wù kó tó di pé ìjọba gómìnà Oyètọ́lá ńgbà náà ó dá sí i kí ló wá fatẹ́lẹ̀ kejì yìí kí lọ́nà àbáyọ ẹjẹ́ sáré yá ìṣẹ́jú méjì péré nínú ìṣẹ́jú yín tí n bá padà dé àwọn aṣọ tó fa tọdún 2025 yìí tí wọ́n ń dà lọ́wọ́ yìí tí gómìnà Dẹ́mọ́lá Adélékè tó kéde kó nílé gbélé mọ́ ń bọ̀. gbèsè lèmi fẹ́ san mo sì ń lọ ṣọ́ọ̀ṣì pé kí nǹkan tí ẹ̀ bọ̀ lọ́wọ́ gbèsè ń gbà mí lẹ̀ bọ̀ tí wọ́n rí mi yọ. sẹ́mọ̀ ó dàbí kí ẹ máa fún yàn lóúnjẹ tán bá tì mọ́lé wọ́n á wá gbà mí. ṣùgbọ́n ọ̀nà tí ń fi bọ́ mi gbèsè kò sí. mo gbàdúrà àdá ìmọ̀lọ́dà bí ẹ̀mí ẹ̀ ṣe bàlẹ́ nínú bó ṣe bàlẹ́ báyìí mo wá rí pé mo wúwo so wúwo tí mo wúwo kí n lè jáde síta báyìí mo wá rí méjì ọ̀sọ̀fà
bí mo ṣe rí bàbá ọ̀ṣọ́fà ni ó kàn sọ fún mi ẹ ní ọ̀rẹ́ ó ní mo fẹ́ lé ẹ̀ mo ní lè ta ni bàbá yẹn bá ń délé èmi nìkan mú orí ìyàwó mi rí ìgbà tí wọ́n á rí pé ìwà bàndélé wá sọ̀rọ̀ kan fún mi ó ní tí n bá sọ fún ẹ tó gbàgbọ́ ó ní sọ̀rọ̀ bẹ̀ sẹ́ẹ̀lì ń sùn mo máa jẹ́ ọlé ẹ̀wọ̀n torí mo mọ̀ tí mo wọ̀n sẹ́ẹ̀mì ẹ̀ ń tó ti sọ́ọ̀lì tí mo gbọ́ ọ̀rọ̀ mi ní ẹ̀wọ̀n kìíní bẹ́ẹ̀ bá lo ọjọ́ márùn-ún sẹ́ẹ̀lì ojú ta sí sẹ́ẹ̀lì tí mo sùn náà sẹ́ẹ̀lì kò tó gbé tí mo sùn ó jùlọ so bí mo ṣe gbọ́dọ̀ bá bá ẹ̀wọ̀n ilẹ̀ mo ti sọ̀rọ̀ náà bí mo ṣe wá sọ̀rọ̀ nígbà alámọ̀ kọ́kọ́ ìbẹ̀rẹ̀ ẹni olùwé ètò ọlọ́run ọ̀dà sọ̀rọ̀ yín ìrànlọ́wọ́ dẹ̀ dìde fún kò sẹ́ni tí ò kì í nítàn bẹ́ẹ̀ ni ẹni tó bá fẹ́ nítàn tó fẹ́ kí tàn rẹ̀ ọ̀tàn yóò fara dà á yóò dẹ̀ ṣetán láti gba ọlọ́run bẹ́ láti bọ́ lọ́wọ́ ogun ọkàn lọ́ọ́ lé ẹnìkan ní ìdílé ẹni rẹ̀ báyìí ọkàn délé ìwà yàrá ọkọ ní ọkùnrin ọkàn yàrá kò sí àdúgbò wa ń gbẹjẹ lápẹjẹ nígbà yẹn bí mo ti lálàá báyìí ọlọ́run wa bá mo wá lálàá pé oògùn tó ń pọkọ ẹni yẹn ó wà ní mọ́tò so ó ti jókòó ní wọ́n ní wọ́n ti lọ sí fàájì ìjókòó ní wọ́n ṣe wá sún kìnìún ẹ̀ ti jábọ́ abẹ́ síìtì mọ́tò àwọn ọ̀rẹ́ mi yẹn ni pé ní ipa àǹdé ẹni tó kù yìí mo mọ̀ rí ìyàwó àìjọsọ ìbọ̀tọ̀ kọ́ ó lè wà àtàdáńtò kìkà ayọjú sí bá sọ fún ọmọ ìmọ̀ bá ní kábíyèlà fẹ́ sí mo ní kan lọ pọ̀ mẹ́kálíkì wọn kó wá tún mọ́tò ọmọ anọ́ọ̀kì mọ́tò ọkọ̀ wọn ti kú ọ̀fọ̀ ti ṣẹlẹ̀ gbogbo mọ́tò bíi mẹ́ta tó ní anọ́ọ̀kì ọ̀pá ni mo ní kọ́ pé kìíní kọ́ àmọ́ tún mo ní mẹ́kálíkì tún òṣèlú ògùn ọ̀pọ̀ kan ìgbésẹ̀ wòlé ti bẹ̀rẹ̀ ní. so ẹnì wàá yà máa sọ fẹ́lẹ̀ pé ndé ní làálàá kan gbà ọlọ́run á ní kí n má wọ̀ọ́rí pé oníjọ mú mi lọ so bí mi náà ti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ sẹ́ wòlé pẹ̀lú ẹ̀mí so nígbà owó nìkan máa ń jíṣẹ́ fún mo lè jíṣẹ́ fún ní nígbà mo bẹ̀rẹ̀ rí mo bá bẹ̀rẹ̀ sí kọ́kọ́ rìn náà nígbà ọ̀yá ọlọ́run yìí náà mò ń gbọ́n nígbà ọ̀yá mò ń gbọ́n mi rìn yàtọ̀ ọtí sìn bẹ́ẹ̀ bá pè mí tó bá ti pè mí tí mo gbọ́n rẹ gbogbo tí ń ṣe láàrin ìṣèjú kan máa sọ fún ọ nígbà tí mo kọ́kọ́ ń yálé wòlé kan gbogbo pọ̀ mi ò gbàgbọ́ pé àyálé wòlé bọ̀tún gbogbo wọ́pọ̀ tí mo ní pé àìgbà kí n lé ẹ̀wọ̀n ọ̀ kí n kú ìkan ṣẹlẹ̀ ní ohun tí mo kóra mi sí and then ohun tí mo ṣe ni pé tí n bá lọ ilé ìwé mi máa gbé lẹ́nu wọ́n lè dé ìkan àti ọ̀rọ̀ àlábẹ́kúta bí mo lọ lọ́ba ní wọ́n ra àwọn tó bá ń ṣera padà wọ́n bá ń gbẹ́lẹ̀ wọ́n lè ní jù bẹ́ẹ̀ èyí ń lè ra ẹ̀rọ ńlá mo dẹ̀ fún lórí owó rẹ̀ náà mo lọ yá mi ṣé wọ́n mọ tó yà mí lẹ́nu ìdààmú agbébẹ̀ wọ́n á rí pé ọmọ ewúrẹ́ kékeré rẹ̀ ní lọ pa owó ìyẹrẹ ti náà. mo bá yarí pé àwọn akẹ́kọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ bíbálà wọ́n ní ká ń pè wá bí nígbà sẹ́gbà agbára bíbálà fúnka lọ́wọ́dún. lọ́wọ́ sọ́dọ̀ àwọn. ó lè sáré lè lera lọ́wọ́ máa wọn. àwọn tí èyí á máa dá sí nígbà míì tẹ ẹ bá ìmọ̀ràn tó lè fún mi tẹ ẹ bá bọ̀ wòlé ọwọ́ wòlé èké tẹ ẹ bá fi mi tẹ dáadáa sí àgbà àwọn ọgbà. wọ́n á dẹ́kun pé sí àjọ kan tán wọ́n mi lọ ìlú wa kéde ìwé ní ìyọ́nà mi lọ sí nígbà wà láyé pọ̀ tí mo lọ last ó ní lọ fẹ́ràn àbọ̀sí ìtọ́rẹ àṣàṣọ onímọ̀lẹ̀ ni. ẹ wá ní ìbẹ̀rẹ̀ ni mo gbọ́dọ̀ fún tí n bá fẹ́ bọ́. ẹran àbọ̀sí. ó ní fún fi tọrẹ ó ní bìrì mo gbọ́dọ̀ fún tí n bá fẹ́ fún. ó ké bèrè ìwé lẹ́fù tí ó gbà lọ rí. nígbà tí o sọ pé mi di ẹran. tẹ bá ti ní bíbẹ̀ mi ti fura. ẹran àbọ̀sí wọn náà kínkín tọmọ fi ń ṣe ìgbéyàwó kò ní bá aláyà tó lọ kò ní bá yóò ọ lè kéré lórí kan kí ló lè kéré fẹ́ lé àwọn ni. àdìgbẹ́yìn ohun tó wá súnmọ́ ni mo lọ fún ìlànà afẹ́ni ẹni wọn ní àwọn ẹlẹ́yẹ ká mú ẹran wọn látọkọ fún ẹ. ìṣèlú ẹni bí wọn láti gbòòrò ó ṣùgbọ́n màá gbà lọ́rẹ̀ ó ti yé wọn because ohun tó lè wọ ní òun lè bẹ̀rẹ̀ so ìwé ìgbèmí mọ́ wọ́n sokùn mọ́ sí lọ́rùn lórí ẹni yẹn ìgbà tó kọ́ sọ fún mi lábẹ́mi lẹ́sẹ̀ ni. ìbò ìpẹ̀lẹ́sẹ̀ ti. ṣe ní lábẹ́mi lẹ́sẹ̀ ni nígbà kí ẹ̀ sùn lè kàn jírí mọ́ lọ báyẹn ẹsẹ̀ lọ́wọ́ pé ẹ jọ mo ṣe tán ó sùn ó nìyẹn padà dé báyìí ni ẹ wá mi tí mo wá ń wò pẹ̀lú ìbùkún àti ìyá tó lọ ń ṣe fún láti dá mi ti bẹ̀rẹ̀ nítorí ìdáyàbí àwọn èèyàn torí pé àwọn èèyàn gbàgbé mi tábà bá gbà wọ́n máa ń dá mi wọ́n máa ń ṣe mí lórí èmi ò ní wọ́n dá májẹ̀ mi
ṣùgbọ́n wọ́n máa ń mọ̀ pé ẹni ìlọ́lọ́run ló fáwa bẹ́ẹ̀ ni. kò sí ẹ̀dá tó máa wà nílé ayé tí ò ní ní ṣòro o ti wá gbọ́rọ̀ bàbá ìkọ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé sẹ́yìn sọ fún mi ilé tó sweet nínú ìbẹ̀rẹ̀ ìrìnàjò ayé wọn anybody tó bá ti wá magic lọ́yà lọ́dọ̀ wọn tó ń fẹ́ àbámọ́dámọ́ magic kò kán dájọ́ fún ọ pé ìgbà tí ọ̀nà ó sì tọ́nà ńlá tí nǹkan ó ṣẹlẹ̀ ní tọ́nà àbáyọ máa dé sí sọ̀rọ̀ don't bother to call him bọ̀ onígbàgbọ́ nínú ọlọ́run ó mọ̀ wípé ọlọ́run tá à ń sìn ọlọ́run tó dáa ni ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó ṣerú ẹnìkan ọlọ́run tí ò fẹ́ kẹ́nìkan kó sunkún ó fẹ́ kí gbogbo wọn rẹ́rìn ayọ̀ but ó wá lásìkò fún kálukú wa ìwọ ni kó o bá wòlíì àìkọ́ rẹ̀ sọ̀rọ̀ now tó o bá níṣòro èyíkéyìí tó o fi gbàgbọ́ ọlọ́run pẹ̀lú ẹ̀ mo mọ wòlíì òun bẹ́ẹ̀ àìkọ́ rẹ̀ dáadáa and I can beat my chest for you on him to anybody nítorí ó kéwò mo mọ ìrántí ọlọ́run lè dáadáa mo bẹ̀ mọ̀ wípé èèyàn kì í bọ́lọ̀ ń do pọ̀ kó padà nù bẹ́ẹ̀ nígbà tó lè pè mí sí ẹ̀mọ́ ló ń sọ̀rọ̀ lórí fún ara tó rẹ̀ pẹ̀lú nìyẹn kọjá ìbọn pọ̀ wá sí nàìjíríà tàbí kéèyàn ó rí ilé tàbí kó rí mi lójúkorojú tẹ́ bá ti pè mí màá sọ̀nà fún kí n bá ti sọ̀nà fún ìtọ́nà ń darí àṣẹ nígbà tó lè pè mí sí ní 070 84 74 20 61 orí WhatsApp number ni ẹ pè mí sórí WhatsApp yóò máa rọrùn ju direct lọ tẹ́ bá pè direct náà pẹ̀lú nọ́mbà yẹn ń gbé ṣùgbọ́n WhatsApp yẹn máa jẹ́ tí bá miss call yìí màá lè bá yẹn sọ̀rọ̀ padà màá lè pè bá 070 84 74 20 61. 070 84 74 20 61. nọ́mbà tẹ̀lé pé ìránṣẹ́ ọlọ́run alààyè nípa tí ìrírí olódùmarè àgbà wòlíì prophet olúbẹ̀rẹ̀ àìkọ̀rẹ́ sínú lágbára ọlọ́run tí bàbá ṣe é ṣe ilé ayé ìwé òṣòro ṣe tèmi ṣe é ṣe ilé ayé ìwé òṣòro ṣe tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe é ṣe ilé ayé rẹ̀ ìwé òṣòro ṣe. ẹ káàbọ̀ padà now mo wá ń béèrè wípé ǹjẹ́ lẹ́ẹ̀jẹ̀ mọ nǹkan tó fa ẹlẹ́ẹ̀kejì and again n tó fa ti fọ́ Ọ̀ṣun tó fi wá di ìdàgbà mẹ́ta Lieutenant General Taurid Lágbájá tọ́jọ́ mọ̀ Ilobu ìyẹn former Chief of Staff nínú ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n mọ̀ ní wọ́n fẹ́ gbé project iléeṣẹ́ ológun kan wá sí Ìrẹ́pọ̀dùn local government tí Lieutenant General Lágbájá ti jáde wá but according to ó dàbí ẹni pé Ilobu ò ní ilẹ̀ tí wọ́n fẹ́ lò Ifọ̀ Ọ̀ṣun ni wọ́n ti rí lẹ̀ Ifọ̀ Ọ̀ṣun ò mind ṣùgbọ́n gba tó dibi tí wọ́n ti kọ́kọ́ náà ni wàhálà ṣẹlẹ̀ wọ́n fẹ́ mọ̀ pé ní project Ilobu meanwhile project Ifọ̀ Ọ̀ṣun ni now kò yẹ kó dìjà kọkùnrin orógùn lọ́yẹ kí wọ́n fi ṣe àti pé bí ìfẹ́ bá wà ilé ìṣáná gbogbo ọ̀rẹ́ kájọ kọ́mọ lùpọ̀ bọ́ ntọ́ba jàǹfààní bí ó yẹ kó jàǹfààní bí ìrẹ́pọ̀ bá bẹ láàrin wọn kí ló dé tí wọ́n á pèjọba àbílẹ̀ wọn ní ìrẹ́pọ̀ dùn ìrẹ́pọ̀ kí ló wá dùn ń bẹ̀ wọn ìrẹ́pọ̀ dùn lẹ́kọ̀ọ́jú ìbọn síra yín ìrẹ́pọ̀ dùn lẹ́ ń dáná sunlé ìrẹ́pọ̀ dùn lẹ́ ń ba dúkìá olówó iyebíye jẹ́ ìrẹ́pọ̀ dùn lẹ́ ń ba yé àwọn èèyàn jẹ́ ìrẹ́pọ̀ wo ló wá dùn ń bẹ̀ so wọ́n ti rílẹ̀ tí wọ́n fẹ́ lò Ifọ̀n wá ní rárá o ẹ lè kọ Ilobu síbí o ibi ìṣẹ̀lẹ̀ Ilobu Ifọ̀n ni Ifọ̀ Ọ̀ṣun ni níjọba àbílẹ̀ Òròlú ó tún ti pín sí méjì òye tó yé mi ni pé to the extent pé ibi tí wọ́n fi ṣe local government secretariat fún Ìrẹ́pọ̀dùn local government tá à ń sọ nípa rẹ̀ yìí Ifọ̀n ló wà ìlórí ilẹ̀ Ifọ̀n ló wà lẹ́yìn tí
Ifon ti ní Òròdú local government tiwọn still wọn ò gbé secretariat Ìrẹ́pọ̀dù kúrò níbẹ̀ ní tíjọba sọ fún ọ ni pé kí wọ́n máa sanwó orí ilẹ̀ tí wọ́n wà fún Ifon Ọ̀ṣun. Now ọ̀rọ̀ tí wọ́n kọ́ iléeṣẹ́ ológun àbí project iléeṣẹ́ ológun ìlú orúgbó bọ̀ ló mú ìbínú àti wàhálà tàwọn ilé wa. Àwọn ará Ifọ̀n fi ẹjọ́ sùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Dẹ́mọ́lá Adélékè àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n bá wọn dá iléeṣẹ́ ológun lẹ́kùn, kí wọ́n má gba ilẹ̀ àwọn tí wọ́n kọ Ìlobù sí, kí wọ́n má gba ilẹ̀ àwọn tí wọ́n kọ Ìlobù sí torí báwọn ò ní gbà. Kábẹ́wé kábẹ́fọ̀ àwọn kan ní Ìlobù sọ wípé ilẹ̀ tí wọ́n sọ̀rọ̀ pa rẹ̀ ilẹ̀ àwọn ni. So now Ìlobù ló ní fọlẹ̀ Ifọ̀n, Ìlobù ló ní lẹ́fẹ̀lẹ́ Ẹ̀rìn Ọ̀ṣun. Wá ìtọ́jà Ìlobù nìkan ní gbogbo rẹ̀ ló ti ń wá. Now bóòlù ló ṣe wá dìjà àgbà mẹ́ta tí mo sọ. Àwọn èèyàn Ifọ̀n Ọ̀ṣun ló fẹ́ kọlù Ìlobù láti retaliate tí wọ́n wá gbanú Ẹ̀rìn Ọ̀ṣun wá láti jà. Wọ́n gbanú Ẹ̀rìn Ọ̀ṣun láti kọjú sí Ìlobù. Ìlobù wá rò wípé according to àlàyé tí wọ́n ṣe fẹ́mi o wípé Àtẹ̀rìn àti Ifọ̀n ni wọ́n pawọ́pọ̀ kọjú ìjà sáwọn. Ló fi wá jẹ́ pé bí Ìlobù ṣe ń kọjú ìjà sí Ifọ̀n Ọ̀ṣun náà ni wọ́n kọjú ìjà sí Ẹ̀rìn Ọ̀ṣun. Lọ́jọ́ tá a wí yìí àwọn Ẹ̀rìn Ọ̀ṣun ò tiẹ̀ fi gbogbo ara mọ nǹkan tí ń ṣẹlẹ̀, àwọn ń ṣèwúyè lọ́wọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tú àyà sí wọn lára. Ló di bọ́ọ̀lù ọ̀yà fún mi ìgbé afẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ òkú sùn kò mọ́wọ́ kọ̀ mẹsẹ̀ wọ́n bá ṣẹlẹ̀ ọ̀hún lọ. Ńbẹ̀ làwọn according to Ẹ̀rìn Ọ̀ṣun náà kó dó jáde padà lọ́wọ́ di àbàrá méjì lára ẹnìkan. Ilé ìwé ló fi di pé Ẹ̀rìn Ọ̀ṣun Ifọ̀n Ọ̀ṣun Ìlobù wọn ń bára wọn jà. Ìjà lórí ilẹ̀ ni. Èmi wá wo wípé kí ni ìbàjẹ́ solution. Mo kọ́kọ́ rò pé ó yẹ ká ṣí adé kúrò lórí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta. Mo tún wá wò wípé kò yẹ ká ṣe bẹ́ẹ̀. Bàbá fẹ́ ṣí adé kúrò lórí ọba to the best of my understanding Olóbù ti Ìlobù ló yẹ ká ṣí adé kúrò lórí wọn. Kábíyèsí o. Ìdí ni pé ọ̀rọ̀ gbogbo òṣèlérí alábàáhùn òní tètè jèfè ọ̀la tètè jèfè ṣé tètè nìkan níbẹ̀ lọ́fìn ni. Òní alágẹmọ kójú àrò ọ̀la alágẹmọ kójú àrò gbogbo ọ̀bá tààrò ṣé kò yẹ kójú ọ̀tá alágẹmọ. Káwá sọ pé Ẹ̀rìn Ọ̀ṣun la láṣejù èyí tí wọ́n tó ṣe fún Ifọ̀n Ọ̀ṣun yìí ńkọ́. Èmi ò dìfẹ́ǹdì kankan o ṣùgbọ́n ká sòótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má lè sọ wọ́n mọ̀ òṣùgbọ́n wọn ní lè sọ jáde kì í ṣe bí tèmi Àkàndọ̀rọ̀ Awíkonko dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rí. Kò sí ẹni tá a fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ mọ́ tíá tí ò ní dìjà. Bí Ìlobù ọ̀bá nílẹ̀ mọ́ tẹ́ẹ̀sì ní ìdílẹ̀ ẹ lè approach Ifọ̀n Ọ̀ṣun ẹ lè approach Ẹ̀rìn Ọ̀ṣun orí agreement ló máa bẹ́ẹ̀ sílẹ̀ lórí àṣọ pé ẹ má lólẹ̀ àṣọ pé ẹ má dako ṣùgbọ́n ẹ má kọrúkọ ló yé sí njẹ́ òfin ìjànú. Ẹ̀rẹ̀ jẹ́ wọ́n gẹ̀sẹ́ẹ̀tì torí gba tí ọ̀dọ́jọ́ iwájú táwọn máa lóògbé ọ jáde wípé ilé àwọn ló dé bíi tẹ́ẹ̀lì lè dìfẹ́ǹdì ẹ̀ mọ́. Ìjálẹ̀ kò síbi tí ò ti lè dá wàhálà alẹ́ o. A máa dá wàhálà alẹ́ láàrin ọmọ bàbá tá a gbè lọ́bà kan. A máa dá wàhálà alẹ́ láàrin ọmọ ìyá kan náà. A máa dá wàhálà alẹ́
láàrin ọ̀rẹ́, wàhálà láàrin ọmọ sí ìyá, láàrin ọmọ sí bàbá, ìjàlẹ̀ a máa dá wàhálà lẹ̀ láàrin ìlú síra wọn, láàrin orílẹ̀-èdè sórílẹ̀-èdè. ní Yorùbá fi sọ wípé gbogbo bá rin ju àlá tọ́. àwọn bàbá wa gbọ́ púpọ̀, wọ́n sòsì àlà oko wọn to the extent pé ìkan ò lè wọnú òkejì àfi tẹ́ bá fẹ́ má múnú mọ́là lókù. àdòdó àti pèrègún tàbí làpálàpá ni wọ́n fi ń ṣe àlà wọn sì máa tọ́. yóò sì ti gbilẹ̀, ó dẹ̀ ń gbilẹ̀ sí ni. bí kan bá kú ẹ máa rí mi yà á àdòdó tá ń bá bọ̀ yẹn lélẹ̀, pèrègún tá ń bá bọ̀ yẹn lélẹ̀, lóògùn tùjẹ́ tá ń bá bọ̀ lélẹ̀ yìí. so kí là ń bá káàkiri, kí là ń wá kiri gan? ilẹ̀ tẹ́nìkan kò ní gbé lọ́rùn, ilẹ̀ tó jẹ́ pé ńgbà tá a bá kú àyè pọ́lọ́rú báyìí náà ni wọ́n ṣe wá sí ẹsẹ̀ mẹ́fà, mẹ́mbà aráyè ìgbẹ́ tiẹ̀ tó pé mẹ́fà, bọ́lá bá fẹ́ mú ọkọ́ jẹ́lẹ̀ líle ẹ̀wù ẹ̀jájà rọ sínú ẹ̀ka kan rọ yé pẹ̀bù ó ṣe bí kò lè rò jáde mọ́ ẹ̀jẹ̀ á di dáadáa. ń bẹ̀ wá káàkiri láyé àyè tá a ká kórógbójó tí ò kún wọ́ àdáàlẹ̀ àrí nǹkan kan dà. gbogbo àwọn èèyàn tó kú ilé ìsìn ta ni ó rí wọn padà, kí lẹ́sẹ̀ fẹ́ bí wọn. àwọn tó lọ́jà ń sọ̀bù tẹ́ ẹ dáná sun, ilé iṣẹ́ tẹ́ ẹ bàjẹ́, ẹni tó ní dọ́kúmẹ̀ntì nínú ilé ẹ̀ ń kówó nínú ilé, ẹni tó yẹ pásọ kan oṣù tí ń bẹ lọ́rùn ẹ̀ náà ló wà lọ́rùn ẹ̀ tẹ́ fi gbólé wọn. ẹni lọ́mọ tó kú, ẹni lọ́kọ tó kú, ẹni níyàwó tó fayé lẹ̀ tó gbọ̀rùn lọ, kí lẹ́sẹ̀ fún wọn. ìbẹ̀rẹ̀ ogun la rí, ibi tó gbọ́ parí sí kì í yẹ nìkankan. Mọ̀dẹ́kẹ́ àti Ifẹ̀ is a very good example for every one of us. láti tẹ̀ gbẹ́gbẹ́ káyé sọ̀rọ̀ nípa ogun, káyé mú nǹkan lélẹ̀. Dialogue is the best solution to any dispute, to any conflict. Dialogue. Let's sort it out. Let's discuss it. Let's dialogue on it. mo gbọ́ tó di ẹsẹ̀ gbé àwọn ọba igán bára wọn jà lórí fóònù, wọ́n ta òsíra wọn. wọ́n bá nírọ́ ni kí wọ́n jáde kí fi adé àti tẹ́tán wà búra. that is olóògbé àti kan nu àwọn ọba yìí. so Olúfọ́n, Ẹlẹ́rìn, Olóògbé, àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbọ́dọ̀ jókòó lẹ́yìn tíjọba bá wọn dá sí tán, wọ́n gbókò àjọsọyépọ̀, and the best solution fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni láti tẹ̀lé wọn débẹ̀. ẹgbẹ́ mákẹ́ẹ̀tì àlá wọn ẹ fàlà síbẹ̀ pé ibi tí Ìlòbù dèrè, ibi tẹ́rì Ọ̀ṣun dèrè, ibi tí Ifọ̀ Ọ̀ṣun dèrè. kágbàlagbà kan mọ́tò kì í gùn wá láti mọ wá sí mú gògòrò lálẹ́dẹ̀ Ọ̀yọ́, kákọ̀pẹ́ Ìbàdàn mọ́kọ t'Ògbómọ̀ṣọ́ mọ́, bí kálukú kó fọwọ́ mú un tẹ́lẹ̀dùmarè ọba ti pín fún un. èèyàn ní pèsè Ọlọ́run ọba ní pálùbáríkà. Ìlóbù kéré, Ìlóbù tóbi ni wo olóògbé ọmọ tó ti dìde ń bẹ̀ ni. sẹ́yìn wá ni sẹ́yìn máa ṣe ni, sẹ́yìn gbọ́dọ̀ Ọlọ́run lọ ni. tí ìbá ṣe kú tọ́ mẹ́ja kákò ká ní ọ̀gágun lágbájá sì wà láyé ni màrà bẹ́ẹ̀ bá ti dá sí Ìlóbù. ṣùgbọ́n gbogbo nǹkan yí Ọlọ́run. àkàndá ló rọrùn lẹ́nu bíi tejò ìrọ́jà ń pé ẹjẹ́ àlùbá ilé jẹ́jẹ́ àmì yìí ti tó kó lè so ẹ̀yin dáná ogun dáná ọ̀tẹ̀ o ẹ̀kú òǹgbẹ o akú ìmọ̀ràn ọdún o ìtúnú àwẹ̀ akú ìmọ̀ràn ọdún àjíǹde ayọ̀ ní ọba gbogbo wa o. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, that is the best solution. ẹ̀yin àwọn èèyàn kí wọ́n tẹ̀lé wọn débẹ̀ ẹ bá wọn pé àlà lẹ́yìn ẹ̀kẹ́ mọ́ ọmọ lọ lẹ́mọ́ káfẹ́ ọmọ lọ láfẹ́ ìwọ́n tó rí kọ́fà tìṣẹ̀lẹ̀ 2023 majority ò tí ì jẹ́bù wọn àti rí kọ́fà ẹ̀ jẹ́bù kíni ìjà Mọ̀dákẹ́kẹ́ àti Ifẹ̀
ṣéfẹ̀ ti jẹ́ bòtán ṣé Mọ̀dẹ́kẹ́ ti jẹ́ bòtán kọ́lọ́ mọ́jà arógun mọ́ ni Mọ̀dẹ́kẹ́ àti Ifẹ̀. Àkàndá lọ́rọ̀ lẹ́nu bíi tejò ló kọ tèmi Àjàó Àrò ni mi arúgbó nǹkan sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́gi bàbá ńlá bàbá ọlọ́run ṣe lẹ́yìn kọ́sà tó ń ṣe. Eégún ni mí ọmọ àtòrúwọ sọ pàràká ọmọ àtẹsẹ̀ wagọ̀ ewu fún gẹ̀lẹ̀dẹ́ pé mo ní kó sún eré tiẹ̀ síje ẹ láìkẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ orí WhatsApp ni ẹ ti jẹ́ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá pè mí directly mo ní píìkì ẹ̀ +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ajuwa ṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ ilé wa.